Gbajúgbajà olórin yìí Bùnmi Akínàánú tó komijé ojú mi la gbọ́ pé ó wà nínú ìdùbúlẹ̀ àìsàn gẹ́gẹ́ bí fọ́nrán kan tó ń lọ lórí ẹ̀rọ ayélujára ṣe fi ṣàfihàn rẹ̀, èyí tó mú oríṣiríṣi awuyewuye wá. Olórin náà ló jẹ́ gbajúmọ̀ látàrí orin Omijé Ojú Mi tó kọ la rí lórí àga pẹ̀lú omijé lójú. Fọ́nrán náà ṣàfihàn wípé ó wà níbi ìsọjí kan níbi tó ti lọ wá ìwòsàn. Onísọjí náà fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò ṣùgbọ́n tí kò lè sọ̀rọ̀, ṣùgbọ́n tó jẹ́ pé ẹkún ló wà mú. Lẹ́yìn ìgbà náà ló padà wá dárúkọ ara rẹ̀, táwọn èèyàn sì ṣàkíyèsí wípé plásítà wà lọ́wọ́ rẹ̀, èyí tó fi hàn pé ó ṣẹ̀ṣẹ̀ gba ìtọ́jú ìwòsàn tán láìpẹ́ yìí ni. Ó ṣàfihàn ọ̀kan lára ẹsẹ̀ rẹ̀, ó jọ pé ibi tí ìrora ti ń wá fún nìyẹn, tó sì fọwọ́ kàn án, ó ṣe é pẹ̀lú ìnira pẹ̀lú ẹkún. Àwọn olólùfẹ́ Omijé Ojú Mi ń gbàdúrà pé k'Ọlọ́run kó fún un níwòsàn.